ọ̀dọ́mọkùnrin olórin kan tó ń jẹ́ Maisi ó wà ti sọ̀rọ̀ tó jẹ́ ọ̀rẹ́ gbajúgbajà olómọdé olórin takasúfèé tí ròyìn kú ẹ̀ sì ń jà rìnrìn èèyàn Ìléríolúwa Ọládìméjì Àlọ́bá ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Mohbad. Maisi ó ti sọ̀rọ̀ ó ní ọwọ́ ìyàwó Mohbad tó fi sílẹ̀ sáyé ìyẹn Wùmí ó lọ́wọ́ ẹ̀ kò mọ́ lórí ikú Mohbad o, tó sì ní ọmọbìnrin náà ó mọ̀ nípa ikú ọ̀rẹ́ òun. Nínú ọ̀rọ̀ tí Maisi tó gbé sórí ẹ̀rọ ayélujára ìlú ti jẹ́ kó lè mọ̀ pé látìgbà tí Mohbad ti pàdé Wùmí ní ìgbésí ayé ẹ̀ kò ti lọ bó ṣe yẹ kó lọ mọ́ o. Ó ní yàtọ̀ sí pé Wùmí ń ṣe oògùn sí Mohbad láti máa fi darí ayé ẹ̀, ó ní níṣe ni ó tún gbàkóso gbogbo owó tó wà nínú àkáǹtì ẹ̀ àti àwọn ẹ̀rọ ayélujára ẹ̀. Maisi ní wọ́n ti ká igbá àti òrùkọ oògùn mọ́ Wùmí lọ́wọ́ nígbà tó fẹ́ máa pe orí Mohbad láti ṣàṣì. Ó ní látìgbà táwọn méjèèjì ti ń fẹ́ra wọn inú Wùmí ti ń darí ayé Mohbad o, tó sì ní gbogbo àṣírí ẹ̀ ń ló tú sí àwọn lọ́wọ́. Kódà ó ní látìgbà tí ayé Mohbad ti dàrú tí ò mọ tó ń ṣe tó sì ti ní pé ẹja lera ìnílẹ́yìn tó kúrò ní àjọ àwọn NDLEA, tó sì ní látìgbà náà ó ní Mohbad ló ti ń ṣe kàtàkàtà tí ò mọ nǹkan tó ń ṣe mọ́. Maisi tó jẹ́ ọ̀rẹ́ Mohbad wá jẹ́ kó di mímọ̀ wípé kò sí àní-àní o wípé lórí ọ̀rọ̀ ikú Mohbad ó ní ọwọ́ Wùmí ìyàwó ẹ̀ nù nítorí pé kò fi lọ́kàn balẹ̀, bẹ́ẹ̀ lóbìnrin náà ló tún gbà bọ̀dẹ̀ fún un. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ti wo ọ̀rọ̀ tí Maisi ọ̀rẹ́ Mohbad sọ yìí o, tí wọ́n sì ti ń ṣe àríyànjiyàn lórí ẹ̀. Bẹ́ẹ̀ làwọn èèyàn sọ pé bójúmọ̀ kan ṣe mọ́ ni ìròyìn tuntun ń jáde lórí ọ̀rọ̀ ikú Mohbad, tí wọ́n sì ń sọ pé kí wọ́n tètè ránṣẹ́ pé sí Maisi náà láti wá wí tẹnu ẹ̀ lórí ikú tó pa Mohbad.